Adémọ́lá Amúsàn ìṣòro yẹn mọ̀ sí Agbala Gabriel ọkùnrin yìí àwọn tó bá kórè ẹ̀ka tó fúngbà tó kọ́ bẹ̀rẹ̀ àwọn arúgbó atọ́jú wọn ẹni tó bá nílé tó níbi ilé aṣèpàṣẹ ló bọ́ sórí àwọn tíátà pàápàá ìyá àbèjì ọba aráyé le àwọn àti ẹ̀mọ́ táwọn yẹn dáadáa lákòókò yẹn náà ló fi bẹ̀rẹ̀ ọkọlé fún ìyá okòwò sórí sú èbèbè àwọn pálílù náà jẹ́ ń bẹ̀ àti ọkùnrin kan tó wà lábẹ́kúta yìí Alébíoṣù ó tẹ̀ tó fúyẹ́ lọ́wọ́ láìpẹ́ yìí ṣùgbọ́n bìrì ni ọ̀rọ̀ yìí Adémọ́lá Amúsàn gbogbo ayé ti ń yìn tán ti ń kí pé bàbá aláàrú ṣoore pásítọ̀ táwọn ẹ̀tẹ̀ tó fi ń yìn pé àwọn bá lè mú òfin lówó àwọn adéwòye àwọn èèyàn ẹ̀pẹ̀ yan. àwọn arẹ́pẹ̀ yan ti wá o ṣùgbọ́n láwọn tá à ń ṣe fún wọn àwọn pariwo síta ní kábẹ́tẹ̀ kọ́tọ́wọ́ ọ̀tún ẹ̀ bá ń ṣe má jẹ́ kó owó òsì mọ̀ bó ṣe wáyé oṣù lẹ́ẹ̀mejì lóṣù mi lè ṣe kí máa àwọn jẹ. a ti jẹun bí lónìí pẹ̀lú ògo Ọlọ́run. tó ti tó àwọn ìlú máa wà ládùúgbò haúsá gbogbo kan máa wà ṣùgbọ́n àwa àwọn gbogbo nǹkan táwa ń ṣe nígbà kò ro aha oúnjẹ àwa ọ̀gbẹ́ kan gbé síta kí mo ṣe àwa ṣàṣeyàn àwa àpolówó ọjà tí ó ti ń sìn. bàbá níbo wá ni Adémọ́lá Amúsàn Agbala Gabriel ló ti fẹ́ẹ̀lì gẹ́gẹ́ bí òjíṣẹ́ tí gbogbo ayé láti máa ń wọ ẹnu sí ara. mo fẹ́ sọ̀rọ̀ kan fún yín. bóyá bàbá. ìkíní ṣé òjíṣẹ́ Ọlọ́run ló pera ẹ̀. pásítọ̀ ni o. ṣé Ọlọ́run rán oníṣẹ́ kó máa bá wọn gbowó ṣé Ọlọ́run pè síbẹ̀ torí mo fẹ́ ṣàlàyé nísìnyí ẹ farabalẹ̀ o. bàbá wa ń bì. nígbà tí mo lọ ra ọkọ̀ tó ń pẹja ọkọ̀ ojú omi tó ń pẹja tó wọ́n wọlé yùyùyùyù tí n bá lọ báyìí tẹ̀yọ̀ lásán parí mi máa ní Ọlọ́run sọ pé òun rán mi kí n lọ pẹja àwọn wòlíì bọ́n ṣe ń pè mí. ẹ̀yin ni lọ́kọ̀ ojú omi rí. mo ní tó ń pẹja fún mi kí mo sọ fún yìí ọjọ́ kan mo ń lọ báyìí ọmọ kékeré báyìí ni ó dẹ̀ pè mí lẹ́yìn ìyá ẹ̀ ó jáwọ́ ìyá ẹ̀ gbà ó ní bàbá Ọlọ́run sọ pé òun rán ní ẹja ọdún ìyá ẹ̀ tó ń bá wọn lórí pé kí ló ń ṣe ẹ́ èmi ti understand pé mi ló bá sọ̀rọ̀ bí mo ṣe stop ẹ̀ nìyẹn tí ó ti ń sìn àmọ́ program tí ó ṣe ní as from 19 gbogbo program tí wọ́n sọ pé ẹ wá ra lẹ̀ka ẹ máa sanwó yìí mo ti bẹ̀rẹ̀ àti 89 ṣùgbọ́n Ọlọ́run sọ fún mi pé òun rán mi síbẹ̀síbẹ̀ ó ṣì wà lénìí tí mò ń fún wọn nílẹ̀ tí wọ́n máa sanwó ẹ̀ díẹ̀díẹ̀ wọ́n ṣì wà lọ́wọ́ mi ẹ̀ lè gbọ́ ni Ọlọ́run ní kí n má gbéga tí wọ́n á yẹ kó Ọlọ́run wà láwọn mi ń gbà yẹn gbogbo àwọn tó ń sọ̀rọ̀ yẹn mo ti jù wọn lọ àwa tí iṣẹ́ kan tó wá introduce kẹ́hìn náà wá ṣe stéètì. bẹ́ẹ̀ ni 89 làwa ti bẹ̀rẹ̀ torí ẹ̀gbọ́n mi ló ń ṣe land agent ńgbà yẹn mo máa lọ bá mo fi ní experience yẹn àwọn tó kọ́lé ńgbà tí ìyá mi kú àwọn ọmọ tí mo pè kọ́ máa kó obìnrin tó ń kó obìnrin kí wọ́n wá máa gbalẹ̀ wọ́n ti kọ́lé àwọn lọ́wọ́ lọ́ bá mi sì yá mi àwọn ọ̀rẹ́ mi tí mo lọ́nà ní pati mi rí kankan pé wọ́n yára tó ìyá mi bá kú wọ́n ti di landlord àwọn ọmọ tí mo train wọ́n lé ju 3,000 tó ti di landlord wọ́n tó fẹ́ obìnrin màá náà máa sanwó díẹ̀díẹ̀ tó bá ti rówó ẹ̀rọ sìmẹ́ntì kẹ́ yọ díẹ̀ lé ni àmọ́ ẹni tá a ṣe nǹkan fún bàtà wa wọn pariwo kì í ní ìbùkún kì í ní reward lẹ́dọ̀ Ọlọ́run ẹlòmíì tó bá fẹ́ ṣe oore sìn tó wọn bá gbé sí tẹlifíṣàn àwa òun ṣe mi àmì àwọn tí mo ṣe oore fún àfọwọ́ sọ fún ọmọ mi tàbí ìyàwó mi náà wá fi mọ̀ mi ì ní fẹ́ fúnyàn lówó kí n lọ jẹ́ kí ìyàwó mi ọ̀tọ̀ bọ́ ọmọ mi tó bá dọ̀la ní bàbá yẹn ti fẹ́ gbowó ni kò ní jẹ́ kó wọlé. àmọ́ fúlágbájá báyìí ọmọ mi ló wà ń bí yìí mi ìsọ̀rí àtọ́ba lọ sọ fún pé dáàdi wọn ló ṣe nǹkan báyìí fún wọn torí tó bá dọ̀la obìnrin burú a máa ṣe ojú báyìí mu ni kò ní wá mú ṣẹ́gẹ̀t mi ì fún èèyàn lówó rí kí n jẹ́ kí ìyàwó mi mọ̀ tàbọ̀ mọ́ pé mo ṣe nǹkan báyìí àtọ́ àwọn ẹ bá sọ pé dáàdi ló ṣe nǹkan báyìí fún wọn ṣàìdé mọ̀ ni mo fún àwọn kan nígbà kan mo fún wọn ní 1 million ìgbà tó dá dc àlàwọn kan tiẹ̀ sọ pé àwọn ṣẹ̀ṣẹ̀ gbọ́ pé mi lè sọ fún wọn ariwo mo fẹ́ máa pa bẹ́ẹ̀ à ń pariwo kò ní rìwọ́ọ̀dù nínú. àwọn máa ń pariwo lẹ́nu pé Àgbàlá tó bá bá. so ní Àgbàlá ẹ̀ mo fẹ́ sọ fún mò ń bèrè ṣé Ọlọ́run rán kó máa bá wọn gbowó ni tàbí kó gbà yẹn sílẹ̀ lọ́lọ́run rán. òun ló lè sọ. ẹ mọ̀ pé mo sọ lọ́dún yìí pé Ọlọ́run sọ pé àṣírí àwọn òjíṣẹ́ Ọlọ́run àmọ́ máa tú tí ó ti yé sìn
mo dẹ̀ ti sọ fún tẹ́lẹ̀ mi blame ẹ lọ títí o èmi ò dá Agbara Gabriel lẹ́bi o torí mo ti máa ń sọ fún pé oríṣi òjíṣẹ́ Ọlọ́run mẹ́ta ló wà Ọlọ́run pè mí ó wù mí ṣe ó fẹ́ máa fi jẹun ìgbà tó bá sọ pé òun bá yàn gbowó ó fẹ́ máa fi jẹun ni torí ó máa rí tiẹ̀ ń bẹ̀ tó fẹ́ máa gbowó fún ẹ̀ lásán kó máa rí tiẹ̀ ń bẹ̀ ni ṣé ó ti lówó ti di bílíọ̀nìà ṣé ó lówó owó tí tó Dangote ó sì fẹ́ kóun jẹ́ pé òun lòun lówó jù òun wà láwọn the world tí ó ti ràn Ọlọ́run ayé ẹ ti dáa ẹ tó bá lóun bá yàn gbowó òun fẹ́ ràn ẹ́ lọ́wọ́. ṣe kọ́ fún kí n kọ́ fún ó ní tó bá fẹ́ kí n jábọ́. lẹ́yìn yẹn nítorọ̀ olóbìnrin dé olóbi tí mo blame ẹ̀ mọ́. wọ́n ló bí bèjì. ẹ ní sùúrù wọ́n ló bí bèjì gan. ẹ ní sùúrù téèyàn bá ní owó lọ́wọ́ tí ò bá ní pọ́lísì á ṣe ṣìnà torí àwọn obìnrin ló máa wá wá kí mo sọ fún yìí bó bá jẹ́ òṣìṣẹ́ lọ́run tó kìkẹ́ bá kọ oríṣiríṣi obìnrin ló máa fara máa lọ ẹ òun ni Tọ́pẹ́ Àbùlà fi kọrin báwọn obìnrin kan wà tó máa ń tújọ wọn fara máa lọ pásítọ̀ kiri lọ gbọ́ orin Tọ́pẹ́ Àlàbí ó wà lówólówó náà tó o bá jọba tó o bá flex tó o bá ti jọba báyìí ojú oníṣìnà ni èmi mo sọ bẹ́ẹ̀ fún yín kò sọ́ba tó lè kò mí lójú bẹ́ẹ̀ ó lè níyàwó kan sílé òbọ̀tà abẹ̀ sí ṣe ṣìnà kiri kábíyèsí bẹ́ẹ̀ mo sọ fún yín yóò mọ̀ fúlàní ṣìṣìnà tó o bá ti jọba èmi mo sọ bẹ́ẹ̀ fún yín tí ó ti yé sí tí ó ti yé yín ṣé gbogbo àwọn èèyàn ló máa kó fún ṣé àwọn míì fẹ́ lọ kó rọ́bà wọn lálẹ́ ń sìn àfi tó bá jẹ́ múgun àfi tó kó ní nǹkan tó fi ń mú wọn ó lè lo àfọ̀ṣẹ ó lè lo àjò kó máa wá kó máa gbowó lọ́wọ́ wọn. bàbá bó ṣe wá rẹ̀ bí àgbà wòlíì torí àgbà lẹ́yìn jẹ́ sí kàwú lẹ́yìn jẹ́ bàbá lè jẹ́ sí kí ni mo rìn fún Agbara Gabriel. tèmi bàbá Adébóyè ló tọrọ dáìjì ní láti àpé òun fi yẹn parọ́ fún wọn ní pẹ́ẹ́ni tó bá san ọ̀dà mẹ́wàá pè ní rọrùn rẹ wọ̀ nígbà tó ti wọ̀ kóhun ti dàgbà tán kọ́lọ́ má kàṣẹ burúkú mọ́ òun lọ́wọ́ tí ó sọ fún wọn nígbà tó wà léwe nígbà tó mọ̀ pé ọjọ́ ti ń súnmọ́ ó ní òun fi yẹn kájú wọn ni wọ́n lè máa kó wa owó tó bá ń gbà yẹn ilé yẹn ìgbà tí mò ń ṣiṣẹ́ Olúwa mò ń sọ fún ìsìn bí ọdún 6 sẹ́yìn náà fún mi lówó tí bá ṣiṣẹ́ lọ obìnrin wọn sábà fún mi wọn á gbé fún mi pé kí n lọ fẹ́ ọmọ yìí bí ọdún 6 yìí mo rí pé àwọn kan ṣẹ̀dẹ̀ ó sì bàbá ẹ̀ gbà ó. lọ́sẹ̀ ń fún yín lówó. bẹ́ẹ̀ ni obìnrin wọn máa ń fún mi nígbà tó bá fún mi lóbìnrin tí ìbá fẹ́ turn up lóbìnrin yẹn wọn á lóko mi kú wọn á lóko bó lè mi. mo lè máa bóbìnrin ṣe kájọ máa ṣeré o kó mọ̀ rò pé mo do ọjọ́ tó bá kọ ẹnu sí báyìí ẹni sùn ọjọ́ tó bá kọ ẹnu sí ọjọ́ yẹn làbùkù máa kàn mí o. orí akẹ́gùn lẹ wà. tó ti wọ́n so bí ọ̀rọ̀ ṣe rí nìyẹn ẹgẹ́ tí wọ́n ti mo sọ fún yín obìnrin kò bá ẹdẹ ìjọba ọ̀run o Jésù Kristi sọ ó ní kọjọ́ kan máa ṣe ìgbéyàwó òdi ìjọba ọ̀run o gbóhùn mi tí mo wà ń sìn mo lè fáyàwó 3 kò sẹ́ni tó lè mú mi. àwọn tó wá ní wọ́n mú máa wọ́n. tinú wọn Paul Apostle ló gba àwọn níyànjú òdìyànjú gidi dẹ̀ ni ó ló dá fáwọn dákóni àwọn òjíṣẹ́ Ọlọ́run kó fẹ́yàwó kan torí tí wọ́n bá fẹ́ ẹ̀kan wọn lè gbé bùkátà ẹ̀ ìwọ òjíṣẹ́ Ọlọ́run tó jẹ́ catist tó ń sọ bí 50,000 sí tó lọ fẹ́yàwó 2 tí ó lè gbọ́ bùkátà ẹ̀ iṣẹ́ Ọlọ́run ò lówó lọ́wọ́ jẹ́ sọ fún yín ayé àtijọ́ nígbà táwọn aṣiṣẹ́ Ọlọ́run tá a ṣèfàjẹ́ wọn máa ń nà wá ní fún ẹ pé 10% òun ni o tó bá tẹ̀ ti gba wa yọ fún oríṣi 3 ni so ẹni tó bá ń blame ẹ̀ dára náà tó bá rẹ̀ gbà tó bá fẹ́ẹ̀lì ṣé yẹn fẹ́ wá mu ni ta ló fẹ́ pariwo fún ó gbà náà ni Ọlọ́run ò gbà ni òun mo sọ fún mi blame ọ̀pọ̀lọpọ̀ wòlíì o torí pé ìlànà oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ẹni tọ́lọ́run pè jẹ́ sọ̀rọ̀ kan fún ilé ni ẹni tọ́lọ́run pè kì í ṣe pé owó òwú o tó bá ṣe punishment lélẹ́yìí ó máa ní jìyà ló máa fi caution ara ẹ̀ but àwọn tọ́lọ́run ò ṣe Ọlọ́run ní kò tẹ̀ ní discipline wọn á jẹ́ kó máa ṣe lọ de ìyà tó fẹ́ jẹ wọ́n. ẹ ṣeun bàbá ó dáa. Owutu FM ètò tó gbójú owó ní gbogbo Nàìjíríà Owutu FM ètò tó gbójú owó Owutu ni ẹ máa gbọ́.
our YouTube channel, Owutu FM Lagos. Bye.